ọṣẹ ìwẹ̀ kan eléyìí tí wọ́n pè ní Dove Beauty Cream Bar Soap ọlọ́gọ́rùn-ún gíráàmù pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ 818332M08 eléyìí tí wọ́n ń ṣe ní orílẹ̀-èdè Jámánì ni àjọ NAFDAC ti pè ṣàkíyèsí torí ó ní àwọn èròjà tó lè ṣe ìjàmbá fún àgọ́ ara. NAFDAC ṣe lálàyé pé ọṣẹ náà ní èròjà kan tí wọ́n ń pè ní Lilial tí wọ́n ti fi òfin dè pé àwọn iléeṣẹ́ ọṣẹ kò gbọ́dọ̀ lò mọ́ torí ó léwu fún ìlera. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó fi léde lójú òpó ayélujára rẹ̀, NAFDAC ní èròjà ọ̀hún ló máa ń sábà wà nínú àwọn afẹ́fẹ́ olóòórùn dídùn tí èèyàn máa ń fi sára tó sì léwu púpọ̀ fún àgọ́ ara, pàápàá jùlọ fún ọmọ inú oyún torí òórùn rẹ̀ ló ń ṣe ìpalára tí kò kéré tí aláboyún bá lò ó. Àjọ ọ̀hún rọ àwọn ọmọ Nàìjíríà tó ń lo ọṣẹ náà láti dá a dúró lẹ́yẹ ọ̀sọ́kà kí wọ́n sì kó èyí tó kù lọ́wọ́ wọn lọ sí iléeṣẹ́ àjọ NAFDAC tó bá súnmọ́ wọn. Bákan náà ló rọ àwọn ọ̀jọ̀gbọ́n lágbọn ìtọ́jú ara àti àwọn aráàlú láti má tẹ́tí ní lílo ojú òpó ayélujára tàbí kí wọ́n gba MedSafety app sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti fi ohunkóhun tí wọ́n bá kẹ́fín tó àjọ náà létí. Àwọn ìròyìn yìí àtàwọn míì lẹ́ ó jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.